Alhamdulillahi Rabbil Alamin wa salatu wa salam ala ashrafil mursalin huwa sayyidina Muhammad ibn Abdullah wa ala alihi wa sahbihi wa masalaka bihi ihsan ila yaumiddin. Aki Ọlọ́run batiki kitosi atọrọ àlékún ìkẹ́ àtàlékún ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam. Ìkẹ́ náà kó má dúró lórí Ànábì, kó má bá gbogbo àwọn ará ilé, àwọn sàhábà, àwọn kùlàfọ́ rashidun àtàwọn tábìyìn àtàwọn afẹ́sìn tí wọ́n ti bọ́ sálì kìyàmá. Àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ Ọlọ́run bá wa ṣe fún wọn. Àwa tọrọ ẹ̀mí gígùn àtàlékún àláfíà ara fún gbogbo àwọn afẹ́sìn tí wọ́n jíṣẹ́ Ọlọ́run, àwọn afẹ́sìn tí wọ́n jẹ́ afẹ́sìn tí wọ́n jíṣẹ́ Ọlọ́run ẹ̀mí gígùn àtàlékún àláfíà Ọlọ́run bá wa ṣe fún wọn. Àwa kí ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa, lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà àti gbogbo ojú tó ń wò wá pẹ̀lú gbólóhùn pé salamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa nínú Islam, Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, Ànábì ní min husni islami l-mar'i tarkuhu ma la ya'nihi. Ànábì ní nínú dáadáa ìsìlámù ọmọ ènìyàn, nínú dáadáa ìsìlámù ọmọ ènìyàn, ọlọ́mọ nínú dáadáa wọ́n tó mọ̀ pé yes òun ṣe ìsìlámù dáadáa, òun ṣe ìsìlámù gidi. Ànábì ní tarkuhu ma la ya'nihi, nǹkan tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ kó gbèjù sílẹ̀. Ẹ gbọ́, tarkuhu ma la ya'nihi, nǹkan tí wọ́n pè sí, nǹkan tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ kó gbèjù sílẹ̀. Ànábì Muhammad ló sọ. Àwa rẹ̀ ẹni tó já sí pé nǹkan tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ ló lọ dá sí. Wọ́n pọ̀ ọmọ kan ní star lady, wọ́n pè rẹ̀ ní alájà star lady. Tí ó tiẹ̀ bá láká ìmú, tí ó bá láká ìmú ẹ̀yà wa, ó wá ń dá sọ́wọ́ ẹ̀sìn ọ̀rọ̀ tí ó kàn, nǹkan tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀. Ànábì ní nínú dáadáa ìsìlámù ọmọ ènìyàn tarkuhu ma la sọ̀bọ̀ lẹ́sàn, nǹkan tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ kó má dá sí. Star lady, wọ́n tó pè rẹ̀ ní star lady, ṣé ìsìlámù dẹ̀ ni wọ́n ń ṣe yẹn? Torí nǹkan tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ ló lọ dá sí o, ó ti lọ dá sí báyìí. Ànábì náà ló tún ní al-haya'u khairu kulluhu. Ànábì ní ìtìjú ó lóore ju gbogbo nǹkan lọ. Awil haya'u minal iman, àbí ìtìjú ó ń bẹ nínú ìgbàgbọ́. Star lady, ṣé wọ́n ní tìjú? Ṣé tìjú wà lára ẹ? Ò ní tìjú. Tó bá ní tìjú ni nǹkan tí ó kàn ẹ́ ò ní dá sí. Nǹkan tó ṣe kí ni? Nǹkan tí ó kàn ẹ́ ò ní dá sí. Wọ́n ló ń gbìjà fẹ́ ẹ, ò ń gbìjà fẹ́ oníkíjì pa star lady. Alájà star lady, orí ò ọ̀rọ̀ orúkọ tó jẹ́ fún orúkọ tó ń jẹ́ yẹn, orí ò pé fún orúkọ tó ń jẹ́ yẹn nínú Islam. Star lady, tani star lady? Níbo ló star sí? Níbo ló star sí? Mo fẹ́ gbọ́ ni, níbo ló star sí? Àfẹ́ Suleiman Faruqi oníkíjìpá tó ń jà fún, ó ní kò sí alámọ́tòlì istijaba lára Àfá Saidi. Ó sọ àrí àfẹ́ oníkíjìpá tó wá ń jà fún yẹn, ṣé alámọ́tòlì istijaba wà lára àfẹ́ ẹ̀? Mo bí ẹni. Ó ní kò sí àpẹẹrẹ gbígbàdúrà lára Àfá Saidi, ṣé ara àfẹ́ Suleiman Faruqi oníkíjìpá tó ń jà fún, ṣé àpẹẹrẹ gbígbàdúrà wà lára ẹ̀? Àfẹ́ tó dúró tọ́lọ́run, àfẹ́ tó ń sọ fún wa wípé, tó ń sọ ní gbangba, àfẹ́ tó ń sọ wípé Ọlọ́run tàn wá. Ọlọ́run ní àrìjálù qawwamuna 'ala an-nisa'. Ọlọ́run ní àwọn ọkùnrin, àwọn ni olórí lórí àwọn obìnrin. Àfẹ́ ó jẹ́ kó yí wa wípé Ọlọ́run sì sọ. Àfẹ́ jẹ́ kó yí wa wípé Ọlọ́run tàn wá. Oníkìjìpá ló jẹ́ kó yí wa bẹ́ẹ̀ o. Àfẹ́ dúró tọ́ Ọlọ́run tán, àfẹ́ dúró, àfẹ́ rin Ọlọ́run fín. Oníkìjìpá tó ń jà fún, ó rin Ọlọ́run fín. Ẹni tó wá rin Ọlọ́run fín, ẹ̀yin ìyá yín bàbá wa, irú ẹni bẹ́ẹ̀ ta ni irú ẹni bẹ́ẹ̀ jẹ́? Ó ti dẹni àdánù, ó ti dẹni òfò, ó ti dẹni ẹ̀sín, ó ti dẹni àìjírí. Ẹni tó rin Ọlọ́run, odidi Ọlọ́run máa ní Allahu, la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Àfẹ́ Faruqi tó ń jà fún oníkíjìpá, ó rin Ọlọ́run fín.
nígbà tó Ọlọ́hun ní àrìjálù qawwamuna 'ala an-nisaa, Ọlọ́hun ní àwọn ọkùnrin àwa ní olórí lórí ẹ̀yin obìnrin. Àfẹ́ wa ní Ọlọ́hun tọ̀ wá ní wípé obìnrin ní olórí lórí àwọn ọkùnrin. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Alhamdulillah sí ìjábọ̀ tó wà lára àfẹ́ ẹ̀dà, àfẹ́ dúró tọ́lọ́hun. Mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Nígbà tá a fẹ́ oníkìjìpá sọ pé Ọlọ́hun tàn wá. La ilaha illallah. Àfẹ́ ìgbà tá a fẹ́ sọ pé Ọlọ́hun tàn wá. Àyàdà ńlá ùnẹ́sà. Ṣọ́lọ́hun nìkan tó fẹ́ gbà lọ́wọ́ wa ni tá fi tàn wá. Ṣá nílé ta fẹ́ fún Ọlọ́hun ni àyàdà ńlá ùnẹ́sà. Ṣá ní mọ́tò ta fẹ́ fún Ọlọ́hun ni àyàdà ńlá ùnẹ́sà. Kí la ní ta fẹ́ fún Ọlọ́hun tọ́lọ́hun fi máa tàn wá. Kí la ní ta fẹ́ fún Ọlọ́hun tọ́lọ́hun á fi tàn wá. Àfẹ́ oníkìjìpá wa sọ pé ipò Ọlọ́hun tàn wá nínú àfẹ́ àtàfà Saheed Shittu tani onílàkàì. Mo bi ẹ́ léèrè, àfẹ́ tó dúró tọ́ Ọlọ́hun tó rí Ọlọ́hun fín, àfẹ́ dúró tó ó dúró gara lọ́lọ́hun lọ́rùn pé Ọlọ́hun ìsọkúsọ ló ń sọ. La ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. Wọ́n mọ́ stágẹ̀ yẹn onílàkàì o, orí ẹ̀ ti kú. Mo dẹ̀ mọ̀dí tó fi ń bákọ̀pù oníkìjìpá torí pé oníkìjìpá ní Ọlọ́hun tàn wá wípé àwọn ọkùnrin kọ́ ni olórí lórí àwọn obìnrin. Ọlọ́hun tàn wá. Irú ẹ̀yin obìnrin yìí tẹ́ni yín mú bébébébébé tó já sí pé nǹkan tí ò kàn yín lọ́wọ́ tí ò kàn yín lẹ́sẹ̀ lẹ́ máa ń dá sí. Kí n rí ilé ọkọ gbé lọ́wọ́ ọ̀gá ẹ̀ ṣọ́gá ẹ̀ lọ́kọ ṣábẹ́ ọkọ lọ́gá ẹ̀ wá. Ìwọ yìí gan fún ẹ tó bá tó tẹ̀ tó fẹ́ lọ́kọ gan ó lè rí ọkọ gbé pẹ̀lú ẹnu ẹ bàbàbàbà yẹn bí a sì pé nǹkan tí ò pọ́n lọ́wọ́ tí ò pọ́n lẹ́sẹ̀ ló ń dá sí. Irun yín yìí báyìí ẹ máa ń try láti máa control ọkọ, ẹ máa fẹ́ jẹ gàba lórí ọkọ. Ó wá torí ẹ̀ wá ń support oníkìjìpá. Ṣọ́rọ̀ tí oníkìjìpá sọ ṣọ́rọ̀ gidi ni. Àkọ́kọ́ nìyẹn o, oníkìjìpá rí Ọlọ́hun fín. Ẹlẹ́ẹ̀kejì, oníkìjìpá tún rí ànábì fín. Àfẹ́ Faruki oníkìjìpá ó rí ànábì fín. Ànábì ní Salatul Ibrahimiyya lòun yàn ká máa ṣe fóun. Àfẹ́ ẹni Salatul Ibrahimiyya Salatu Rago. Salatul Ibrahimiyya Salatu Rago. Sọ̀látù tí ànábì ní ká máa ṣe fóun àfẹ́ ẹni Salatu Rago ni. Àfẹ́ ìran Ọlọ́hun fín, ó ti rí ànábì fín. Tani onílàkàì àwa wíta ìwí oní àfà Saheed lọ́lọ́run á fi kóná nínú Jahannama. Àṣé ìwà àtàfẹ́ ìwọ star lady ìwọ ọmọ gẹ̀yẹn ìwà àtàfẹ́ oníkìjìpá tó ń já fún yẹn ẹ̀yin kan kó lọ́wọ́ á fi kóná nínú àlùjọ náà. Lọ́lọ́run á fi kóná nínú Jahannama. Ìwọ ọmọ gẹ̀yẹn star lady àti ìwà àtàfẹ́ Faruki oníkìjìpá lọ́lọ́run á fi kóná nínú Jahannama. Torí pé kí ni àkọ́kọ́ ìwọ tó pé star lady ò ní tìjú lára, kò sí tìjú pátá, kò sí tìjú ọkàn lára ẹ̀, ò ní tìjú, ó ti gbé ẹ̀wù tìjú, ó ti bọ́ kalẹ̀, kò sí tìjú lára ẹ̀. Àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, nǹkan tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ ó lọ ń dá sí. Ànábì dẹ̀ ní mi ó sì ní Islam lè má rí tẹ̀kú má láyà ní. Ànábì ló sọ confam. Nǹkan tí ó kàn lọ́wọ́ tí ó kàn lẹ́sẹ̀ ó lọ ń dá sí. Òde tí wàá jẹ́ obìnrin for that matter, obìnrin olófòófó, obìnrin tọ́bọ́lọ́yọ ké láti kékeré ló ti ń bá yín lọ. Yàtọ̀ pé ẹni gbẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ táwọn obìnrin bá kọ́ yín ẹni gbẹ́kọ̀ọ́ láti kékeré. Tọ́mọ bá ti bẹ̀rẹ̀ òfófó láti kékeré ẹ̀yin yá wa ẹ̀yin bàbá wa ẹ jẹ́ ká tètè máa gbà lọ́wọ́ ẹ̀ kó má bá a dàgbà. Ẹ̀yin yá ẹ̀yin bàbá wa tàbá ti rí pé ọmọ wa ti fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa tójú bọlé, ó ti fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa yọ àyọ ẹnu sọ káàkiri, ẹ jẹ́ ká tètè gbà lọ́wọ́ ẹ̀ kó má bá a dàgbà. Tó bá ti bá a dàgbà kò ní lè kọ̀ǹtú ààrẹ mọ́. Òun ló ṣẹlẹ̀ sí star lady. Ọmọ gẹ́ tó jẹ́ star lady yẹn òun ló ṣẹlẹ̀ sí. Kò gbẹ́kọ̀ọ́ kò lẹ́kọ̀ọ́
tó fi lọ ń ṣọmọ ọ̀dọ̀ ní Saudi kò gbẹ̀kan lé kó tó kó rẹ̀ lọ Saudi níjọ́ wo Saudi tó wà yẹn níjọ́ wo ni wọ́n gbọ́ irú ọ̀rọ̀ kọ́rọ̀ bẹ́ẹ̀ rí lẹ́nu ọba Saudi lẹ́nu mọ́mú Saudi níjọ́ wo ni wọ́n gbọ́rọ̀ kọ́rọ̀ bẹ́ẹ̀ lẹ́nu wọn rí àfẹ́ dúró tọ́lọ́run lọ́rùn ọmọ Starlady yẹn ẹ̀yà wa ẹ̀dá kò torí tọ́lọ́run ẹ má yẹ ká fi òfófó ẹ má yẹ ká fi gba àwọn ọmọ wa láàyè ẹ̀dá kò torí tọ́lọ́run kò dáa ànábì ò nífẹ̀ẹ́ sí Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí nǹkan tó bá yé Starlady jẹ́ nìyẹn ọmọ gẹ́ẹ̀ tó pé Starlady yẹn nǹkan tó bá yé ẹ̀ jẹ́ nìyẹn òfófó ayú ẹni sọ nǹkan tí ò kàn lọ́wọ́ tí ò kàn lẹ́sẹ̀ tó lọ ń dá sí àti kékeré ló ti ń bá bọ̀ bí ó dẹ̀ jogún ẹ̀ láwọn lọ́tàwọn ọwọ́ àwọn òbí ẹ̀ ní àmọ̀ láti kékeré ló ti ń bá wọn lọ ẹ̀yà wa mo pe àkíyèsí ni o tẹ́ bá ti rí pé ọmọ yín ti ń dá sọ́rọ̀ tí ò kàn ẹ dákun ẹ tètè máa gbà lọ́wọ́ ẹ má yẹ kó bá dàgbà irú ẹ̀ ló ṣe ọmọ gẹ́ẹ̀ Starlady yẹn o tí ò fi ní kọ̀ǹtró mọ́ ṣe gbọ́ òun ló ṣe tí ò fi ní kọ̀ǹtró mọ́ ẹ̀yà wa ẹ̀yin bàbá wa nínú Islam ẹ wá béèrè lọ́wọ́ mi pé nínú Suleiman Faruqi Oníkíjìpá àtàfà Saheed Shittu ta ni Ọlọ́run á fi kó iná tá fi kó náà Jahannama ẹ̀yin bàbá wa ṣẹni tó rí Ọlọ́run fín ẹni tó sọ wípé Ọlọ́run tàn wá àyàdà ọláhù náà sàn kí Ọlọ́run ní tó fẹ́ gbà lọ́wọ́ wa tá fi máa tàn wá owó wo la fẹ́ fún Ọlọ́run tọ́lọ́run á fi tàn wá ilé wo la fẹ́ kọ́ fọ́lọ́run tọ́lọ́run á fi máa tàn wá ẹ sì bẹ̀rù Ọlọ́run Starlady ọ̀rọ̀ tá fẹ́ sọ ṣọ́bà làákàyè mu ò ní làákàyè kankan lórí ìwọ ọmọge yẹn ò ní làákàyè kankan lórí onílàkàì kankan lórí àwa wí tá rí ó ní ẹni tó bá fẹ́ dàgbà kì í bú àgbàlagbà ìwọ fẹ́ dàgbà àbá Saheed ṣẹgbẹ́ yẹn láyà ẹ̀ tó fi ń bú wọn ò dẹ̀ sọ pé tó bá fẹ́ dàgbà kì í bú àgbàlagbà kí ni wọ́n ṣe yẹn ẹni tó ń rí Ọlọ́run fín ṣóun làgbàlagbà ẹni tó rí ànábì fín ṣóun làgbàlagbà Ọlọ́run tó dá wa la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam gbèsè tá jẹ́ Ọlọ́run lè sọ tán à ń mí ní 24 hours tó bá fi lè fi oxygen mí ní 24 hours ó mẹ́yẹ ó tí wà sàn àwọn mí Ọlọ́run tó ṣẹ̀dá wa tí ń ṣàánú wa tí ń rè wá àfáà kan wá sọ pé Ọlọ́run tàn wá sáfàánú abẹ́ranko la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam Starlady ó ti dẹni yẹpẹrẹ o ó ti dẹni ẹ̀sín ó ti dẹni àdánù àbọ̀gbọ́ ó ti dẹni àdánù bó ṣe wà yẹn ẹ̀yin yá wa ẹ̀yin bàbá nínú Islam ẹ̀yin náà gbọ́ Suleiman Faruqi Oníkíjìpá yìí òun náà ló tún ní Salatul Fati ó ju ìwọ̀n ọ̀ranyàn lọ la ilaha illallah ìwọ̀n ọ̀ranyàn tọ́lọ́run ṣe Ọlọ́run ló ṣe ìrun lọ́ranyàn lé wa lórí o Ọlọ́run fúnra Ọlọ́run ló ṣe ìrun lọ́ranyàn lé wa lórí Oníkíjìpá wa sọ pé Salatul Fati ó ju ìrun ọ̀ranyàn tọ́lọ́run ṣe lọ la ilaha illallah ṣé kò rọ Ọlọ́run fín ẹ̀yin àwọn bàbá mo béèrè ni ṣé Suleiman Faruqi ṣé kò tí ì rí Ọlọ́run fín ó ti rí Ọlọ́run fín ó ti rí Ọlọ́run fín ó ní Salatul Fati ó ju ìran ọ̀ranyàn lọ ìran tó jásí pé fún Ọlọ́run ló sọ di ọ̀ranyàn lé wa lórí Starlady ìwọ tó ń pè yẹn Starlady yẹn ó gbọ́ àbó gbọ́ lẹ́nu ẹ̀ èyàn ò gbọ́dọ̀ ṣẹ̀ ní gbangba kó lọ túbá ń kọ̀rọ̀ Suleiman Faruqi àtìgbà tó ti sọ̀rọ̀ yẹn kò jẹ ó sì dúró lé lórí ó gara lé lórí orí yóò pé Starlady orí yóò pé àfẹ́ dúró lórí ọ̀rọ̀ tó sọ Oníkíjìpá ó dúró lé lórí ó gara lé lórí ó wá ní ọ̀rọ̀ tó ti pẹ́ ọ̀rọ̀ ló ti pẹ́ alẹ́ àníla káì àti kékeré ní ti ń bá wọn lọ
ẹ̀yin bàbá wa ẹ̀bẹ̀ kan tí mo fẹ́ bẹ̀ yín torí t'Ọlọ́run òun ni pé tá bá ti rí pé àwọn ọmọ wa láti kékeré wí pé àwọn ọmọ wa wọ́n ti ń yọ àyọ ẹnu sọ wọ́n ti ń ṣe òfófó ẹja tètè gbà lọ́wọ́ wọn kó má bá wọn dàgbà tá bá ti rí pé àwọn ọmọ wa nǹkan tí ó kàn wọ́n tí ó kàn lọ́wọ́ tí ó kàn lọ́wọ́ ẹsẹ̀ lọ́nà dá sí ẹ má jẹ́ kó bá wọn tètè gbà lọ́wọ́ wọn ìwé ẹ̀ ló ń bá Starlady jà ìwé ẹ̀ ló ń bá jà kò róbi gbà lọ́wọ́ ẹ̀ wá bá dàgbà wálé kọ̀ǹtú ara ẹ̀ mọ́ nǹkan tó fà nìyẹn o irú wọn dẹ̀ rẹ̀ yìí wọ́n ń lọ́kọ tó bá lọ́kọ ọkọ ò lè fẹ́ ju ọdún kan lọ tọ́kọ fi filẹ̀ ọ̀gá ẹ̀ ṣọ́gá ẹ̀ lọ́kọ ńlé òun gan fún ẹ̀gùn ò lè lọ́kọ ńlé tí ó bá tẹ̀sí tó bá fẹ́ lọ́kọ gan kò lè lọ́kọ torí ẹnu ẹ̀ bébébébébébébé yẹn ẹnu ẹ̀ bébébé yẹn kò lè lọ́kọ obìnrin tó bá ti ń dá sí kan tí ò kàn obìnrin tó bá ti ń ṣòfófó káàkiri àdúgbò tó ń ṣòfófó káàkiri afẹ́fẹ́ lórí net tó ń ṣòfófó káàkiri ẹ̀yà wa kò lè rọ́kọ confam ni ẹ̀yà wa confam ni mo sọ fún yẹn confam ẹ̀yà wa confam ni mo sọ fún yẹn àfẹ́ ẹ̀ tó wá ń jà fún àfẹ́ níta gbangba àfẹ́ ẹ̀ ní ẹ lọ wọ ojú màálù 16 ewé bòtú jẹ wàràfà náà mọ̀kánà àníyá pé máa fi mú àfẹ́ ẹ̀ ló polówó ẹ̀ bọ́ níta gbangba yẹn o Starlady òòrí gbà yẹn òòrí àfẹ́ ẹ̀ ní ẹ lọ wọ ojú màálù 16 ewé bòtú jẹ wàràfà náà mọ̀kánà àníyá ká máa fi mú àfẹ́ ló sọ bẹ́ẹ̀ o àfẹ́ polówó ẹbọ níta gbangba Starlady òòrí orí ẹ̀ ti kún pátáfà ẹ̀ sọ orí ẹ̀ ti kún gbà yẹn àbọ̀ òsì láyé gbà yẹn aláìníla ká ìradàradà olófòfò ọmọ láti kékeré tí ń bá yín lọ Ọlọ́run aṣáánú wa o la ilaha illallah ẹ̀yà wa nítorí kan tí mo fi ṣe fídíò yìí òní pé mo fẹ́ pe ẹ̀yin ìyá wa ṣàkíyèsí náà ni pé tí ọmọ bá ti ń tojú bọlé tọmọ bá ti ń ṣòfófó tọmọ bá ti ń dá sí ọ̀rọ̀ tí ò kàn láti kékeré èèyàn ẹ̀ dákun ẹjẹ́ tètè máa gbà lọ́wọ́ ẹ̀ òun ló ń da Starlady láàmú ọmọ kẹ́ẹ̀ tó pèrè Starlady òun ló ń da láàmú kò rẹ́nu kọ̀ǹtú ààrẹ mọ́ kò lè kọ̀ǹtú ààrẹ Ọlọ́run aṣàánú wa o la ilaha illallah Ọlọ́run nǹkan tá a máa dá sí tí ó yọ wá lẹ́sẹ̀ ẹlẹ̀ Ọlọ́run má jẹ́ bá wọn dá sí o ọwọ́ ọmọ Starlady yẹn lọ́fẹ́ lè ṣàṣemọ́ fún rẹ o níjọ́ tó bá tún dá sí kan tí ò kàn ẹ́ wá dẹ́ni ẹ̀sìn mo sọ fún ẹ confam ni mo sọ fún ẹ yẹn o lọ́fẹ́ lè ṣàṣemọ́ ṣùgbọ́n mo fẹ́ lọ fi eléyìí ṣe kí n fi ṣàṣemọ́ Ọlọ́run aṣáàmọ̀nà wa la hawla wala quwwata illa billahil aliyyil azim.